kú déédé àsìkò yìí ẹ̀sìn kú ìyálẹ́ta àmàkù pọ̀pọ̀ ṣìṣì òpin ọ̀sẹ̀ ó ṣe dáadáa làbálẹ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ̀mí wa ṣe púpọ̀ wò lókè èèpẹ̀ àní ká góńgó ṣọdún àti ní faragbàwẹ̀ gbogbo ọmọ kóòtù òjire ẹ̀ mà kú bó ṣe ń lọ ṣe gbogbo ẹ̀dùn ṣe ń dùn rè èyí ni àwọn ìròyìn tí ó máa wá sí etí ìgbọ̀yìn lọ́lọ́kan òjọ̀kan lónìí nítorí pé ìròyìn ti pọ̀ bíbà sí ojú agbágbé wa lónìí ó máa gbà wá lásìkò díẹ̀ ẹ̀yẹn wá nǹkan fìdílé fìdílé nǹkan lónìí kí ẹ̀sìn máa bá wa lọ láti máa jẹ mùdùmùdù àwọn ìròyìn tí ó máa wá sí etí ìgbọ̀yìn lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì lónìí orúkọ tèmi ni Ògúnjìmí Marcus ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Primate Ayọ̀délé sọ wípé ìfẹ̀hónúhàn EndSARS jẹ́ ìfihàn agbára àti ìkìlọ̀ fún ìpínlẹ̀ ìpínyà orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olùwọ́de ní májèlé ni oúnjẹ tí MC Olúọmọ gbé wá fún wa a ò jẹ. Àwọn agbọ̀nà ìbúrú wọlé ti sọ wípé àwọn ti já gbogbo ojú òpó ìjọba Nàìjíríà gbà o lórí Twitter. Sẹ́nitọ̀ Sanni Lulu na ìka àbùkù sí gbogbo gómìnà ìpínlẹ̀ àríwá orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé wọn kò faramọ́ ìwọ́de EndSARS. Aṣòfin ilẹ̀ Gẹ̀ẹ́sì ti kọ̀wé sí Dominic Raab lórí owó ìrànwọ́ fún àjọ SARS. Ikú ọ̀gágun iléeṣẹ́ ológun dá ìbẹ̀rùbojo sílẹ̀ ṣáájú ìbò ààrẹ orílẹ̀-èdè Guinea. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Adarí ìjọ INRI Evangelical Spiritual Church Primate Ayọ̀délé ti sọ̀rọ̀ sí ìwọ́de tó ń lọ lọ́wọ́ lòdì sí ìwà ìkà ọlọ́pàá àti ti ẹgbẹ́ SARS ọlọ́pàá kò gbèrègbè yìí ṣe kiri lórílẹ̀‐èdè Nàìjíríà. Primate Ayọ̀délé ti sọ di mímọ̀ wípé ìwọ́de yìí ni ìpele àkọ́kọ́ sí ọ̀nà ìfúnkáyánga orílẹ̀‐èdè Nàìjíríà o. Ó ní ìwọ́de náà ní ìpele àkọ́kọ́ ìjọba kì yóò sì dìde láti ṣe ohunkóhun títí tí ọ̀rọ̀ náà yóò fi bọ́ sórí tí kò sì ní sí àtúnṣe mọ́. Nígbà tó ń fi àtìlẹ́yìn rẹ̀ hàn fún àwọn olùwọ́de náà ó tún rọ̀ wọ́n o kí wọ́n ṣe ìwọ́de náà lọ́nà tó bá òfin mu ọ̀nà àlàáfíà kí wọ́n má sì ṣe jẹ́ kí ìpín àkọ́kọ́ wà láàrin wọn. Ẹ̀wẹ̀ àwọn olùwọ́de fi ẹ̀sùn kan MC Olúọmọ pé òun ló rán àwọn jàǹdùkú tó lọ ṣe ìkọlù sí àwọn tó wọ́de ṣùgbọ́n agbẹnusọ MC Jimoh Buhari ní àwọn kò mọ nǹkan kan nípa ìkọlù náà. A kò lọ́wọ́ nínú ìkọlù náà o kí àwọn èèyàn yéé fi ẹ̀sùn tí àwa kò mọwọ́ mẹsẹ̀ rẹ̀ kàn wá. Ó ní ṣé ẹ̀wù NURTW làwọn jàǹdùkú náà wọ̀ ni ṣé MC Olúọmọ di ipò òṣèlú kan mú ni kò lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà rárá o. Ọ̀sán ọjọ́ Ẹtì ni wọ́n fi ọkọ̀ kó oúnjẹ lọ síbi ìwọ́de tó ń lọ lọ́wọ́ ní Aláùsá lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn olùwọ́de kan tí kò mọ ẹni tó gbé oúnjẹ ránṣẹ́ ti yára gba oúnjẹ náà àtohun mímu tí wọ́n sì ti ń dà á sí ọ̀fun kí èèyàn kan lára wọn tó kígbe pé wọ́n lẹ orúkọ mọ́ àwọn abọ́ oúnjẹ náà pé ọ̀dọ̀ MC Olúọmọ ló ti wá. Ìkéde yìí ló bí àwọn olùwọ́de nínú tí wọ́n sì lẹ àwọn abọ́ àti ike omi náà mọ́ ọkọ̀ tí wọ́n fi gbé wá pé májèlé ni ọ̀gá ẹgbẹ́ NURTW kó ránṣẹ́ sí àwọn. Ó ti lé lọ́sẹ̀ kan tí àwọn ọ̀dọ́ jákèjádò ìpínlẹ̀ Èkó tí àwọn ọ̀dọ́ ti ń darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn káàkiri gbogbo ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti jà fún ìwà àlàáfíà látọ̀dọ̀ àwọn ọlọ́pàá Nàìjíríà àti fífòpin sí ìṣekúpani lọ́nà àìtọ́ tó ń ti ọwọ́ àwọn ikọ̀ agbófinró SARS wá. Lẹ́yìn tí ìjọba ní àwọn ti gbọ́ tí wọ́n sì tú SARS ká àwọn ọ̀dọ́ tún kọ̀ láti dáwọ́ ìwọ́de dúró dípò bẹ́ẹ̀ wọ́n tún tẹra mọ́ ọ sí ni pàápàá bí ìjọba ṣe fi ikọ̀ SWAT dípò SARS. Àwọn agbọ̀nà
ọ̀nà ìbùrú sí orí ìtàkùn àgbáyé Anonymous ti kéde pé àwọn ti já gbogbo ìtàkùn ayélujára ìjọba Nàìjíríà gbà ní àtìlẹ́yìn fún ìwọ́de EndSARS tó ń lọ lọ́wọ́. Anonymous ló kéde bẹ́ẹ̀ lẹ́yìn tó já ojú òpó Twitter àti iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó rí sí ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ NBC gbà ní àfẹ̀mọ́jú àná ọjọ́ Ẹtì ọjọ́ 16 oṣù Ọ̀wàrà òkèólélẹ́gbàá ọdún lẹ́yìn ikú Olúwa wa. Lẹ́yìn náà ni wọ́n kọ àkọlé kan pé àwa Anonymous ti já gbogbo ìtàkùn Twitter ìjọba Nàìjíríà gbà láti ṣàtìlẹ́yìn fún ìfẹ̀hónúhàn EndSARS. Àwọn eruku náà tún béèrè lọ́wọ́ àwọn tó wà lójú òpó NBC ọ̀hún irúfẹ́ ojú òpó iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí wọ́n fẹ́ kí àwọn tún jágbà. Ó ti tó nǹkan bí ọjọ́ mẹ́wàá tí àwọn ọ̀dọ́ Nàìjíríà ti gùnlé ìwọ́de EndSARS báyìí tí wọ́n sì béèrè fún àtúntò sí iléeṣẹ́ ọlọ́pàá àti òpin sí ẹ̀ka rẹ̀ tó ń gbógun ti ìwà ìdigunjalè SARS. Bákan náà mínísítà fún àárín gbùngbùn ìpínlẹ̀ Kaduna ní ìgbà kan rí sẹ́nitọ́ Shehu Sani ti na ìka àbùkù sí gbogbo alákòóso àwọn ìpínlẹ̀ Òkè Ọya nítorí wípé wọ́n lòdì sí àwọn olùwọ́de EndSARS. Nínú àtẹ̀jáde tó fi sórí ẹ̀rọ akànsíra ẹni Twitter rẹ̀ lánàá òde yìí ló ti sọ̀rọ̀ àlùfàǹṣá sí àwọn gómìnà ọ̀hún nígbà tí Sani ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ agbẹjọ́rò ń fèsì sí ọ̀rọ̀ tí alága àwọn gómìnà ìpínlẹ̀ Òkè Ọya Solomon Lalong tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Plateau sọ lọ́jọ́bọ̀ wípé lóòótọ́ ni ìjọba ti tú ikọ̀ ọlọ́pàá kò gbèrègbè ká ṣùgbọ́n àwọn rọ ìjọba kí wọ́n gbé ìpinnu náà yẹ̀wò kí wọ́n sì dá ikọ̀ SARS padà. Lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ni Lalong sọ wípé àwọn kan ní àwọn kò fẹ́ SARS bẹ́ẹ̀ làwọn kan sọ wípé àwọn faramọ́ SARS ṣùgbọ́n kí wọ́n ṣe àtúntò rẹ̀. Ó ní tí a bá dijú kí ẹni rere kọjá tí ẹni burúkú yóò fi kọjá ó ṣeéṣe ká má mọ̀. Ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ ọ̀bẹ nù ọ̀bẹ kúkú ti ṣe iṣẹ́ tó fẹ́ ṣe. Ó sọ wípé ẹ má ṣe jẹ́ kí a tú ikọ̀ náà ká nítorí pé àwọn tó dára ṣì wà láàrin wọn. Ṣùgbọ́n Sani ẹni tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí alátakò ìjọba èsì tó fún àwọn gómìnà náà rèé: ẹ̀yin gómìnà àríwá orílẹ̀-èdè Nàìjíríà, ó ṣe mí láàánú wípé ẹ kò sùn kí ẹ ronú bí ọmọlúwàbí. Tó bá jẹ́ wípé lóòótọ́ ni ọlọ́pàá kò pérégbe ń ṣe iṣẹ́ takuntakun lókè Ọya, kí ló dé tí ìwà ìjínigbé, ìpànìyàn, ìfipábánilòpọ̀ ṣe ń peléke sí i lókè Ọya? Àwọn olùwọ́de ṣetán láti bá mínísítà FCT Àbújá wọ ṣòkòtò kan o lórí àṣẹ máṣe wọ́de. Àṣẹ tí mínísítà olú ilẹ̀ Nàìjíríà Mọ́lá Mohammed Bello pa ti mú kí àwọn olùwọ́de bẹnu àtẹ́ lù ú, táwọn kan sì ní àwọn ò kọ̀ láti gbé e lọ sí ilé ẹjọ́. Lára àwọn tó tako àṣẹ yìí láti rí Aisha Yesufu, àwọn agbẹjọ́rò tó fi mọ́ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Àwọn olùwọ́de EndSARS yìí ń ṣe ìwọ́de láti pè fún ìwọ́gilé ikọ̀ ọlọ́pàá SARS àti pé kí ìjọba fi ìyà tó tọ́ jẹ àwọn tó ti ṣọṣẹ́ ibi fún ará ìlú sẹ́yìn. Wọ́n sì ní àwọn ṣetán láti gbéná wojú mínísítà Mohammed Bello lórí àṣẹ tó pa kí wọ́n má ṣe ṣe ìwọ́de. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ, wọ́n ní kò lè dí àwọn lọ́wọ́ kọ́ o láti má ṣe ṣe ìwọ́de ọ̀hún. Bẹ́ẹ̀ náà làwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan àti àwọn agbẹjọ́rò bẹnu àtẹ́lu ìgbésẹ̀ yìí pé mínísítà FCT ní Àbújá tó jẹ́ olú ìlú orílẹ̀-èdè location confusion kò ní agbára àṣẹ láti sọ pé kí ìwọ́de má wá nítorí pé ẹ̀tọ́ ọmọnìyàn ni. Wọ́n ní òtúbáńtẹ́ òmúlẹ̀ mọ́fo òfúùtù fẹ́ ìtẹ̀ní àṣẹ yìí jẹ́ tí kò sì bá òfin orílẹ̀-èdè Nàìjíríà mu. Ọ̀ṣínbàjò túbá ó tọrọ àforíjì lọ́wọ́ ọmọ Nàìjíríà lórí àìtètè gbégbésẹ̀ lórí ìwọ́de EndSWAT. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ìgbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀, ẹ foríjì wa o
lóòótọ́ ó yẹ kí ìjọba àpapọ̀ ti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn olùfẹ̀hónúhàn lórí ọlọ́pàá EndSARS. Ìgbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tó fi síta tó sì tún wà lójú òpó Twitter rẹ̀. Ọ̀jọ̀gbọ́n Ọ̀ṣínbàjò ní mo mọ̀ pé ẹ̀ ń bínú ó sì yẹ bẹ́ẹ̀ ó yé mi yékéyéké bí ọ̀pọ̀ ọ̀dọ́ orílẹ̀-èdè nínú pé ọ̀pọ̀ nínú àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà nínú wọn kò dùn. Ọ̀pọ̀ ló rò pé a ti dákẹ́jù lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ wípé ìgbésẹ̀ ìjọba kù díẹ̀ káàtó wọ́n jàre wa o. Ọ̀ṣínbàjò ló sọ bẹ́ẹ̀. Ìgbákejì ààrẹ ní ọ̀gọ̀rọ̀ ọmọ Nàìjíríà ni àwọn ọlọ́pàá ti fi ìyà jẹ lọ́nà àìtọ́ èyí kò sì bójúmu. Ojúṣe wa ni láti dáàbò bo àwọn ọ̀dọ́ pàápàá jùlọ lọ́wọ́ àwọn tí ìjọba ń sanwó fún láti dáàbò bò wọ́n. Ọ̀jọ̀gbọ́n Ọ̀ṣínbàjò ló wòye bẹ́ẹ̀ o. Ọ̀ṣínbàjò gbàgbọ́ pé ìwọ́de EndSARS tó ń lọ lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ju ọ̀rọ̀ àwọn ọlọ́pàá tó ń dúkookò máwọn ọ̀dọ́ lọ nìkan. Ó ṣàlàyé pé ìjọba ti ń ṣe ìpàdé pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn láti wá ojútùú sí ohun táwọn ọ̀dọ́ tó ń ṣe ìwọ́de ń béèrè fún. Èmi fúnra mi ni alága ìpàdé pẹ̀lú àwọn gómìnà ìpínlẹ̀ 26 àti mínísítà olú ìlú Nàìjíríà Àbújá níbi tí a ti gbé ìgbìmọ̀ tí yóò ṣe ìwádìí ìwà ìkà táwọn ọlọ́pàá SARS ti hù. Bákan náà ni igbákejì ààrẹ kẹ́dùn pẹ̀lú ìdílé Jimoh Isiaq tí ìbọn ọlọ́pàá pa nílùú Ògbómọ̀ṣọ́ àtàwọn mìíràn náà tí ó ti bá ìwọ́de EndSARS lọ. Wàyí o, èyí ni lára àwọn èèyàn tí ikú wọn ní ọwọ́ ọlọ́pàá Nàìjíríà nínú. Ìwọ́de fi òpin sí ọlọ́pàá EndSARS tó ti wọ ọjọ́ 9 báyìí. Ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́bọ̀ ọjọ́ 8 oṣù Ọ̀wàrà 2020 ọdún lẹ́yìn ikú Olúwa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń polongo béèrè fún ìdájọ́ lórí ikú àwọn aráàlú tó jẹ́ aláìṣẹ̀ àmọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá dẹ̀mí wọn légbodò. Àwọn ọ̀dọ́ ti ṣe ìwọ́de ní àwọn àsìkò kan láti fi ẹ̀hónú wọn hàn sí ìwà ìfìyàjẹni tí àwọn ọlọ́pàá máa ń hù tí wọ́n sì ń polongo fún fífi òpin sí ẹ̀ka ọlọ́pàá SARS. Ìwọ́de tó wáyé lásìkò yìí kì í ṣe láàrin ìlú nìkan. Wọ́n gbé ìwọ́de náà dé orí ayélujára pẹ̀lú àmì ìdánimọ̀ EndSARS. Èyí sì ti mú kí ọ̀rọ̀ náà dé àkíyèsí ọ̀pọ̀ ìlú mọ̀ọ́ká lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun. Kódà àwọn ọmọ ilẹ̀ òkèèrè kan àti àwọn ọmọ Nàìjíríà tó ń gbé níbẹ̀ ti darapọ̀ mọ́ ìwọ́de náà. Lára àwọn tí ikọ̀ ọlọ́pàá ti ṣekú pa ni Jimoh Isiaq. Ọjọ́ 10 oṣù 10 2020 ọdún 2020 yìí ni ìbọn bá Jimoh Isiaq lásìkò ìwọ́de EndSARS tó wáyé nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn kọ́ ló yìnbọn mọ́ ọ̀dọ́mọkùnrin náà. Ikú rẹ̀ fa awuyewuye lórí ayélujára tí ọ̀pọ̀ èèyàn sì sọ pé kò tọ́ bí àwọn ọlọ́pàá tún ṣe yìnbọn pààyàn lásìkò tí ìwọ́de ń wáyé takò wọ́n. Ẹlòmíràn tí wọ́n tún dá ẹ̀mí rẹ̀ légbodò ní Kazeem Tiamiyu. Igbákejì balógun ẹgbẹ́ agbábọ́ọ̀lù Remo Star ní Kazeem Tiamiyu kó tó kàgbákò ikú òjijì nílùú Ṣàgámù nípínlẹ̀ Ògùn. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ fi ìkéde síta pé àwọn ọlọ́pàá SARS kan fi ẹ̀sùn jíjẹ́ oníjìbìtì kan Kazeem. Kódà lẹ́yìn tó fi káàdì ìdánirẹ̀ hàn lásìkò tí wọ́n jọ ń ṣe àríyànjiyàn yìí ni wọ́n ti já a bọ́ nínú ọkọ̀ wọn tí ọkọ̀ mìíràn sì gbà. Ẹni ọdún 21 ni nígbà tó kú lóṣù kejì ọdún tí a wà yìí. Tina Ezekwe ọjọ́bọ̀ ọjọ́ 28 oṣù karùn-ún ọdún tí a wà yìí ni Tina Ezekwe kú lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ọlọ́pàá kan tí wọ́n sọ pé ó mu ọtí yó ló bá yìnbọn mọ́ lásìkò tó gbìyànjú láti mú awakọ̀ kan tó rú òfin ìséde coronavirus nílùú Èkó. Ikú Tina mú kí àwọn èèyàn faraya púpọ̀ tí wọ́n sì fi Justice for Tina
béèrè fún ìdájọ́ lórí ikú rẹ̀ lórí ayélujára. Chibuike Daniel Ikeagushi, ẹni 20 ọdún ní Chibuike Daniel nígbà tí ó kú. Akọrin ni tí àwọn èèyàn mọ orúkọ ìnagijẹ rẹ̀ sí Slick. Kódà ó ṣe ìdánwò àṣewọlé sílé ìwé gíga ní Nàìjíríà JAMB lọ́dún tí a wà nínú rẹ̀ yìí. Ẹ̀gbọ́n rẹ̀ Murim Ikeaguchi tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé lọ́jọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2020 yìí tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, Slick lọ ṣe àbẹ̀wò sí ọ̀rẹ́ rẹ̀ kan ní àdúgbò Ẹlẹ́nlẹ́wò níjọba ìbílẹ̀ Obio Apọ̀ nípínlẹ̀ Rivers. Wọ́n rí àwọn ọlọ́pàá ẹ̀ka tó rí sí ìjínigbé, àmọ́ wọ́n rò pé àwọn ọlọ́pàá SARS ni. Bí wọ́n ṣe ń gbìyànjú láti júbà ehoro kúrò níbẹ̀ ni ọ̀kan lára àwọn ọlọ́pàá náà yìnbọn mọ́ àbúrò rẹ̀ tó sì yọrí sí ikú fún un. Bákan náà ni wọ́n ṣe kú pa Kọ́ládé Johnson. Àdúgbò onípẹ̀tẹ́ẹ̀sì nílùú Èkó ni ìbọn ti ba Kọ́ládé Johnson ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 2019. Ìbọn tí àwọn ọlọ́pàá ẹ̀ka tó ń gbógun ti ẹgbẹ́ òkùnkùn yìí ló ba Kọ́ládé ní ibùdó kan tí wọ́n ti wo eré bọ́ọ̀lù. Ikú tirẹ̀ náà fa ariwo lórí ayélujára. Ọ̀kan lára àwọn tí wọ́n dẹ̀mí rẹ̀ légbodò ni Musab Sambani. Ọjọ́ 4 oṣù kejìlá ọdún 2019 ni ọjọ́ tí òkò ìbànújẹ́ wọ inú ẹbí Sambani Zangon Marikita nílùú Kano. Ìbọn ọlọ́pàá náà ló sọ ọmọkùnrin náà di èrò ọ̀run lọ́sàn-án gangan, gẹ́gẹ́ bí ohun tí bàbá rẹ̀ sọ fún àwọn akọ̀ròyìn. Ẹni ọdún 22 ni Musab, tó sì jẹ́ pé oṣù 4 ṣáájú ikú rẹ̀ ló padà sí orílẹ̀-èdè Nàìjíríà láti India tó ti lọ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ kọ̀ǹpútà. Àwọn tí ìṣẹ̀lẹ̀ ikú rẹ̀ ṣojú sọ fún àjọ akọ̀ròyìn pé ọlọ́pàá kan tó ń ṣọ́ báǹkì ló yìnbọn mọ́ ọkùnrin náà nítorí èdèàìyedè tó wáyé láàrin òun àti awakọ̀ kẹ̀kẹ́ kan tó kọlu ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀. Chima Ekunado, ẹ̀sùn ìdígunjalè ní àwọn ọlọ́pàá mú Chima fún nípínlẹ̀ Rivers, àmọ́ àhámọ́ tí wọ́n fi sí ló kú sí. Ẹ̀gbọ́n Chima, Anthony Ekunado, sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn ọkùnrin 4 mìíràn tí wọ́n mú pẹ̀lú Chima sọ pé ọjọ́ 23 oṣù kejìlá ọdún tó kọjá ló kú. Ó ní wọ́n fi ìyà jẹ Chima, wọ́n kán ẹsẹ̀ rẹ̀, kódà wọ́n sọ fún mi pé ńṣe ni wọ́n so mọ́ òkè àjà fún wákàtí 2 tí wọ́n fi lọ fún ìrìnkiri wọn. Ìgbà tí wọ́n tú sílẹ̀ níṣe ló jábọ́ lulẹ̀ bí òde ẹ̀yìn. Lẹ́yìn náà ni wọ́n gbé e sínú ọkọ̀ tí wọ́n sì gbé e lọ. Ọ̀gájúmbò, ìyàwó Ọ̀gájúmbò Adá sọ pé lásìkò tí ọkọ rẹ̀ ń gbé òun àti ọmọ lọ sílé ìwé ló ní àwọn pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó ń darí ọkọ̀ lójú pópó. Ó ní kò tó ìṣẹ́jú mélòó tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní fi kóńdó lù ú lẹ́yìn àríyànjiyàn fẹ́ẹ́rẹ́fẹ́ tí wọ́n sì tún wọ́ nílẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní 20 oṣù kẹta ọdún tó kọjá ló yọrí sí ikú rẹ̀. Èyí ni díẹ̀ nínú àwọn tó ti fara káásá láti àtàrí ọwọ́ ìhùwà kò tọ́ sí àwọn ọmọ ènìyàn láti ọwọ́ àwọn ọlọ́pàá àti ọlọ́pàá kò gbèrègbè ní orílẹ̀-èdè Nàìjíríà. Wáyé o, ọ̀kan lára àwọn aṣòfin ilẹ̀ Gẹ̀ẹ́sì UK Parliament Kate Osamo ti kọ̀wé sí akọ̀wé ìpínlẹ̀ fún ilẹ̀ òkèèrè àgbáyé àti ìdàgbàsókè the Secretary of State for Foreign, Commonwealth and Development Affairs Dominic Raab lórí àwọn àtìlẹ́yìn owó àti ìkẹ́kọ̀ọ́ ikọ̀ ọlọ́pàá kò gbèrègbè Special Anti-Robbery Squad SARS tí àjọ ọlọ́pàá túká báyìí. Nínú ìwé tó kọ lọ́jọ́ 15 oṣù Ọ̀wàrà 2020 ọdún lẹ́yìn ìkọlù àwa tí a wà nínú rẹ̀ yìí, Osamo tí ó ṣe aṣojú Edmonton béèrè ìdíyelé tí ó wà lẹ́yìn ìgbé owó sílẹ̀ fún SARS tó ń ṣe àwọn ará ìlú báṣubàṣu tó sì ń tẹ ẹ̀tọ́ ará ìlú mọ́lẹ̀. Osamo tí ó tún jẹ́ alága ilé ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà
ṣàlàyé pé ọlọ́pàá kò gbèrègbè SARS ti kópa nínú ìfìyàjẹ àwọn ará ìlú tí kò dín ní ìgbà 68. bákan náà ẹ̀sùn àìṣedéédé ìfìyàjẹni àti pípa àwọn ará ìlú bẹ̀rẹ̀ láti oṣù Ṣẹẹrẹ 2023 lẹ́yìn ikú olúwa wa January 2017 tí wọ́n fi kan ikọ̀ ọlọ́pàá náà kò lóǹkà. nínú ìwé tó kọ ó ní gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ti ìgbìmọ̀ àṣàyàn ìdàgbàsókè kárí ayé àti alága ti APPG Nàìjíríà, mò ń kọ̀wé láti béèrè fún àlàyé díẹ̀ nípa ìjà náà, ìdúróṣinṣin àti ìdáwọ́lé owó ààbò nílùú Nàìjíríà èyí tó ní èrò ìgbélárugẹ agbára ẹ̀ka tó ń gbógun ti ìwà ìjínigbé àti ìdẹ́kun ìwà ìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà. mo mọ̀ dájú wípé èyí yóò ti gbọ́ nípa ìwọ́de tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà láti tako ìwà ọ̀daràn àti àwọn ìwà ìbàjẹ́ èyí tí ẹ̀ka ọlọ́pàá kò gbèrègbè SARS ń hù sí àwọn ọmọ orílẹ̀‐èdè náà. lára àwọn ìwà ìbàjẹ́ èyí tí kò dín ní 78 ẹ̀sùn ìfìyàjẹni, ìpànìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ láti oṣù Ṣẹẹrẹ 2017 lẹ́yìn ìkọlùwà tí a mọ̀ sí January 2017. amòfin náà ló sọ bẹ́ẹ̀. ó tún wá tẹ̀síwájú ó ní fún àwọn ìdí àti àfiyèsí pẹ̀lú irú ìwà ìbàjẹ́ àti ìwà ìkà tí àwọn agbófinró orílẹ̀-èdè Nàìjíríà ń hù wọ̀nyí, ó ṣe pàtàkì o láti rí i dájú wípé owó ìdàgbàsókè ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì kankan kò kọjá sí àpò irú àwọn ìkà ẹ̀dá tó hurú ìwà ọ̀bàyéjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n sì tún jẹ̀bi irú ẹ̀sùn bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. fún ìdí èyí, ominú owó tí ìjọba orílẹ̀-èdè United Kingdom ń ná sí orílẹ̀-èdè Nàìjíríà, iṣẹ́ àgbéṣe àjọ tó ń gbógun ti ìlúfin ìwà ìbàjẹ́ àti ìwà àjẹbánu lórílẹ̀-èdè náà ni kò ṣeé fi àdá rẹ̀ gbárí, nítorí wípé àwọn ọ̀bàyéjẹ́ àti ọ̀daràn pọ́nbélé ni àwọn tó ń ṣe àmójútó àjọ náà. ní ìbámu pẹ̀lú ìwà àìlè jábọ̀, àìnàtán àti ìwà jẹgúdújẹrá tó gbilẹ̀ náà, ewu ńlá wà wípé NCA ń pèsè àtìlẹ́yìn fún àwọn ẹ̀ka tó lọ́wọ́ nínú ìwà àbùkù àti ìlòkulò tí mo kọ sókè yìí. ó tẹ̀síwájú ó ní nítorí náà inú mi yóò dùn tí ẹ bá lè jẹ́rìí sí bóyá èyíkéyìí ìgbé owó sílẹ̀ tàbí irú àwọn àtìlẹ́yìn mìíràn ní tààrà tàbí ní ọ̀nà ẹlẹ́lọ́ọ́ ti kọjá láti ọ̀dọ̀ yín sí ẹ̀ka SARS. tí ẹ bá ti pèsè àtìlẹ́yìn, ṣé ẹ lè jẹ́rìí sí bóyá ó wà ní ọ̀nà ìkẹ́kọ̀ọ́, ìpèsè ohun èlò, ìgbé owó sílẹ̀ tàbí ọ̀nà àtìlẹ́yìn mìíràn? ṣé ẹ lè fi ìdí àfojúsùn tí ó tọ́ àti ewu tó wà níbi ìbuwọ́lùwé ìrànlọ́wọ́ àkànṣe iṣẹ́ náà? lákòótán, ó sọ wípé àwọn ìgbésẹ̀ wo ni ẹ̀ka yín gbé o láti rí i dájú wípé àtìlẹ́yìn èyíkéyìí tí ìjọba yìí fún SARS kò ṣe okùnfà ìwà jàǹdùkú àti àìbọ̀wọ̀ fẹ́tọ̀ ẹni. lẹ́tà aṣòfin náà ló wáyé látàrí ìwọ́de ìfẹ̀hónúhàn EndSARS tó ń lọ lọ́wọ́, níbi tí àwọn olùwọ́de ti ń béèrè fún fífi òpin sí pípa àwọn aráàlú lọ́nà tí kò tọ́. ẹ̀hónú náà sì ń peléke sí o, bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba ti tú ikọ̀ SARS ká tí wọ́n sì ti fi ikọ̀ SWAT rọ́pò rẹ̀. ìwọ́de náà ló ti wáyé ní àwọn ìlú ńláńlá àti kéékèèké káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó sì fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó sì tún ṣe àkóbá ńlá fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. ikú ń pani, ilẹ̀ ń jẹ̀yàn. ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ló sọ wípé Tọ́lá Oyèdìran Awólọ́wọ̀ ti papòdà. ọjọ́ kìíní oṣù kejìlá ọdún tí a wà yìí ni màmá Oyèdìran tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ olóòtú ìjọba ìwọ̀ oòrùn Nàìjíríà nígbà kan rí, olóyè Olúfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ kò bá ṣe ayẹyẹ ọjọ́ ìbí 100 ọdún lókè èèpẹ̀. òun ni ọmọ Awólọ́wọ̀ tó dàgbà jù kí ikú tó mú un lọ. Tọ́lá sì ni alàgbà ìgbìmọ̀ aláṣẹ ìwé ìròyìn Tribune títí tí ó fi fàyè sílẹ̀. dókítà Tòkunbọ̀ Dòsùnmú ṣàlàyé fún oníròyìn wa pé arábìnrin Tọ́lá Oyèdìran Awólọ́wọ̀ kò ṣàárẹ̀ rárá
kí ọlọ́jọ́ tó dé. Ó ní nǹkan bí agogo 12 ọ̀sán àná ni àlùmọ́tù wọlé dé wẹ́rẹ́ tó mú ẹ̀gbọ́n òun lọ. Bákan náà ló ní ẹbí sì wà nínú ìrora àti ìyàlẹ́nu pé ṣé gbogbo ẹ̀ ti parí náà nìyẹn ní àsìkò yìí. Lákòótán ìbẹ̀rù ohun àìbalẹ̀ ọkàn ló gbòde ní orílẹ̀-èdè Guinea lẹ́yìn ìṣekúpani ọ̀gágun iléeṣẹ́ ológun ilẹ̀ náà kan Mamadi Konde. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ méjì lẹ́yìn tí ìdìbò ààrẹ wáyé níbi tí ààrẹ Alpha Konde ti ń du ipò nígbà ẹlẹ́ẹ̀kẹta tí inú àwọn èèyàn kò dùn sí. Ńṣe làwọn agbébọn kan yìnbọn pa ọ̀gágun Konde lówùrọ̀ kùtù ọjọ́ Ẹtì ní ibùdó àwọn ológun tó wà ní Kandia. Àwọn olùgbé àdúgbò tí kò jìnnà síbẹ̀ láwọn gbọ́ ìró ìbọn ní nǹkan bíi agogo 12 òru tí kò sì dáwọ́ dúró fún wákàtí 5 gbáko. Ìròyìn kan ní àwọn ọmọ ogun kan gbìyànjú láti dìtẹ̀ gba ìjọba táwọn míín sì ń ṣe làwọn ọmọ ogun fi pàgbà nǹkan ìjà láti lè fi tú àwọn akẹgbẹ́ wọn tó wà láhàámọ́ sílẹ̀. Mínísítà ètò ààbò nílẹ̀ náà gbé àtẹ̀jáde síta èyí tó ní wọ́n ti pa ọ̀gágun Konde àmọ́ báyìí àwọn aláṣẹ ní ohun gbogbo ti padà sípò tí àwọn sì ti ń wá àwọn ọmọ ogun tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Èyí ni òpin ìròyìn fún ti ọjọ́ tòní tí a mọ̀ sí ìròyìn òpin ọ̀sẹ̀. Ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ kí a gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Primate Ayọ̀délé sọ wípé ìfẹ̀hónúhàn EndSARS jẹ́ ìfihàn agbára àti ìkìlọ̀ fún ìpínyà orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olùwọ́de ní májèlé ni oúnjẹ tí MC Olúọmọ gbé wá fún wa a ò jẹ. Àwọn agbọ̀nà ìbúrúwọlé ti sọ wípé àwọn ti já gbogbo ojú òpó ìjọba Nàìjíríà gbà lórí Twitter. Sẹ́nẹ́tọ̀ Sanni Lulu na ìka àbùkù sí gbogbo gómìnà ìpínlẹ̀ àríwá orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé wọn kò faramọ́ ìwọ́de EndSARS. Aṣòfin ilẹ̀ Gẹ̀ẹ́sì ti kọ̀wé sí Dominic Raab lórí owó ìrànwọ́ tí wọ́n ṣe fún àjọ SARS. Lákòótán ikú ọ̀gágun iléeṣẹ́ ológun dá ìbẹ̀rùbojo sílẹ̀ ṣáájú ìbò ààrẹ orílẹ̀-èdè Guinea. Èyí ni òpin ìròyìn náà fún ti ọjọ́ tòní. Ṣùgbọ́n kí a tó lọ, ọmọ Odùduwà tòótọ́, ọmọ Yorùbá àtàtà, ọmọ tí olú ìwà bí, ẹ jẹ́ ká jà lásìkò yìí. Wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́, ẹni tó bá forí ti dópin làgbàlà. Àsìkò náà lélẹ́yìí láti lo àǹfààní ìwọ́de tó ń lọ lọ́wọ́ láti jẹ́ kí ẹ̀hónú wa kó di hàn, kí ohùn wa kó sì lọ sí òkè lálálá bí èéfín orí òrùlé, láti jẹ́ kí àwọn àjọ àgbáyé mọ̀ wípé àwa ò ṣetán o láti bà orílẹ̀-èdè location confusion ṣe mọ́. Ṣé bí ó ti tó àsìkò kọ́lọ́mọdọ́mù ìyá ẹ̀ gbé? Wọ́n ní bí apá ò bá ṣe ṣán àáká lérí ni o. Títa ríro là ń kọlà lóòótọ́, ṣùgbọ́n tó bá jiná ìṣe ló ń doge. Ẹ jẹ́ ká jà fẹ́tọ̀ wa lásìkò yìí ká gba ilẹ̀ bàbá wa lábẹ́ ìṣàkóso àwọn dàdàǹgọ̀ní tí wọ́n mọ́wọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì. Ǹjẹ́ ṣó hà tọ́ bí kí àwọn afọ́jú kí wọ́n máa fi wá mọ̀nà? Ọmọ aládé ni wá nílẹ̀ Yorùbá, ọmọ ọlọ́gbọ́n ni wá, ọmọ onímọ̀ ni wá, ọmọ olóye ni wá. Ọlọ́run ọba mi dá wa yàtọ̀ sí àwọn ẹ̀dá tó kù. Ìdí rèé tí a fi mọ ẹ̀dá Yorùbá sí àkàndá ẹ̀dá tí Ọlọ́run ọba mi dá ní ẹ̀dá ọ̀tọ̀ tí ó yàtọ̀ sí àwọn ẹ̀dá tó kù gédégédé. Ṣé nípa ti àṣà, ìṣe, ìsọ̀rọ̀sí, ìhùwàsí, ìgbé ọ̀rọ̀ kalẹ̀ àti àròjinlẹ̀ ní ká sọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yorùbá pé lédè, Yorùbá pé láṣà, Yorùbá sì pé léèyàn pẹ̀lú. Ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ, ká ti bẹ̀ mẹ́ẹ̀lẹ́jẹ, ká ti bi ìṣáná kíyèsí ògo. Níbikíbi táwọn ọmọ Yorùbá bá wà káàkiri orígun mẹ́rin àgbáyé ni wọ́n ti máa ń dá yàtọ̀ nípa ti ìwọ̀wọ̀ ṣọsí, ìhùwàsí, ìrìnsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí kò lákàwé tí kò sì lóǹkà. Nítorí náà àsìkò tí a ti wà lérò ẹ̀yìn yìí ti tó. Ipò iwájú lélẹ́jùwà dá wa sí. Ẹ jẹ́ ká dìde, ká túyáyá, ká túyẹ̀yà, ká jáde, ká jẹ́ kí òun wa kó di gbígbọ́ sí gbogbo etí gbọ́ gbogbo ọmọ aráyé wípé àfẹ́gbà orílẹ̀-èdè wa.
kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí tó bá dénú ẹ̀ adòdìdì wọn ni tó bá kọjú sí ẹ kó o tá tó bá kẹ̀yìn sí ẹ kó o jọ níkùmọ̀ tó bá kù ọ nìkan kó o tẹ̀rọ ara rẹ pa a ò ní rí jù báyìí lọ lọ́jọ́ tòní tó bá di lọ́jọ́ ajé pẹ̀lú àṣẹ olódùmarè ẹ jẹ́ ká tún bá wa pàdé lórí ìkànnì yìí o àìbámọ̀ tẹ́ ẹ bá fẹ́ bá wa pàdé lórí ẹ̀rọ ayélujára wa lórí YouTube wa Ìjìnlẹ̀ rédíò ní ẹ máa bá wa pàdé ń bẹ̀ ẹ máa fọ́lọ̀ wa kẹ́ ẹ máa subscribe sórí channel wa lórí Facebook Ìjìnlẹ̀ FM ní o tẹ́ ẹ bá sì fẹ́ fi ìpè fún ìbánidọ́rẹ̀ẹ́ ṣọwọ́ sí wa lórí Facebook wa náà bákan náà ẹ lè fi ṣọwọ́ sí wa lórí Ìjìnlẹ̀ Marcus bákan náà la wà lórí Twitter o @Ìjìnlẹ̀ FM 2018 ẹ tún lè kàn sí wa lórí Instagram wa Ìjìnlẹ̀_radio_turkey àbí apèdègbàyè_presenter ẹ máa tẹ̀lé àwọn ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò wa ẹ máa bá wa pàdé lórí Instagram o agbègbè kan wà ń bẹ̀ tí ẹ máa rí wẹ́bsáìtì o tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ sí ó máa gbé lọ sórí rédíò wa sòsé ẹ máa tẹ̀lé Ìjìnlẹ̀ FM Odùduwà TV radio ní UK àti Yorùbá World Congress TV ní Republic of Ireland bákan náà Ìjìnlẹ̀ FM ní orílẹ̀-èdè Turkey èyí ni òpin ìròyìn náà gẹ́gẹ́ bí a ṣe wí ẹ jẹ́ ká ní òpin ọ̀sẹ̀ tí ó dára ojú ni alákàn fi ń ṣọ́rí o ẹ jẹ́ ká fi sùúrù ṣe ohun gbogbo ìkójú pẹ̀lú sùúrù ọgbọgba ni ẹ̀dá tó bá kúnjú tó lọ́rán ẹgbàágbèje ẹ̀ kò ní tó sè lọ́bẹ̀ asúré tètè kò ní kọjá alẹ́ bẹ́ẹ̀ lárinrin gbẹ̀rẹ̀ kan kò ní sùn sẹ́bàá ọ̀nà ó dìgbà kan náà ká ní òpin ọ̀sẹ̀ tó dára ó dàbọ̀.